ká gbóòórùn àṣebí. Ayé àbámẹ́ni àfẹ́ ẹni fẹ́ràn ẹni. Bọ́lá mi dán. Ọkọ yìí ṣe bọ̀ ṣe tó bá ti dé kẹ́ ẹ sọ fún wa kẹ́ ẹ bá yóò sọ̀rọ̀ mo bá ti jẹ́ You would cook my food, lay my bed and dúró tì mí. Pacify me, any burden me. Corey, You should be your friend, your love. I need an explanation as to what is happening in this house. Torí ajá òkè dédé gbó tí ò bá nídìí náà. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Hello. A ní kí ló ń ṣẹlẹ̀ nínú ilé yìí? Ó dẹ̀ ń lọ. Ṣọ́ra mi ò ní ìdèsí ni. A lóò níbi kankan lọ láàárọ̀ ẹsẹ̀. Tó bá ti fún mi lésì ọ̀rọ̀ mi, you're not going anywhere. Woman, if you put your fingers in my mouth, I will bite you. You will bite me? Really? Then bite me and let's see. Oh, níbi kan lọ sẹ́. Oh, lọ sẹ́. For explanation. Yeah. For explanation. Yes. Then it's simple. Betty Wajan. Oh yeah, name. Morning, sir. Good morning, sir. Oga, good morning. ṣé bí wọ́n ní tí wọ́n bá fi àgbòfẹ́ gún máa ń jòkun ẹlẹ́ ni ìwọ ló sọ pé okay, oh you think I need some sugar ó fún mi lélẹ̀ ńsìn ìwọ rẹ̀ ló ti jẹ jù mí lẹ́mí gan tí torí mi gbé bisikíìtì wá síta ẹ̀ẹ̀kan mi tí jẹjẹ ẹ̀ẹ̀kan lọ. ẹ wọ́n máa bá lára mi náà mo ń jẹ ṣúgà yẹn láti pass ṣúgà yẹn sí lára mi ó tọ́. Mr. Ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ̀ mi ò gbà yẹn. Okay. Anyway, má mú anything mọ́ lẹ́yìn èyí tó ti mú yẹn o. Okay then, okay, let's do something. What? Fún mi last one. Fún mi fúnra ẹ̀ wá mi. Bukile tó lójú kòkòrò báyìí and you have such a sweet tooth. Thank you. Anyway, just know in your mind that I'm only going to give you because I love you. And you know I love you more. I know, but don't beg again. Okay, I want you Oliver Twist again. Shagba baby. Ẹnu mi kan ló dùn gbòmí náà dùn. Stop. You What's started. everywhere? Seriously. You know that. No more. No ask for anymore. Okay? Okay. Baby. I think I have to go inside now. Okay. Baby. Yes. Moloda. Èmi náà fẹ́ wọlé náà. Oh my God. Why are you such a copycat? Kílé tó lùkà kó ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀. Ṣé dandan ni kò tẹ̀lé mi wọlé ni? Ṣé mo mọ irú ọkùnrin báyìí sí bóyá fẹ́ tẹ̀lé mi? Ṣé rí èrò tó wà lọ́kàn yẹn? Kí ló wà lọ́kàn? Èmi lè dá òye ìjókòó títí. Ṣé dandan ni kò tẹ̀lé mi? Leave me, jọ̀ọ́. Darling, morning, love. Yeah, I'm doing. How was your night? Yeah, not bad, and yours? I'm great. Oh, my dear, I really money not to help Ariel because I'm running late for work. Oh, the Jonah, for me a few minutes. Inside your parish, my late drop exhibition. Welcome, you and I know that won't work. If I stay any longer, I'll be late for work. So I better start going. But Joma Binu, well, my help Ariel, but if I set tiny, and you know what to do first. Your water, it's important. Okay, what's it about? And make sure you eat your breakfast. Alright, love. But seriously, darling, Igba Olufe Fisher Bojo Jimmy Tonshi. Let me get you something better. Take off Fisher and Helena. And very sorry, I know my temporary site work. I could also lay me. You could contain one man last so come take your own front. Come on, Shisha. I'll be fine. Thank you, honey. I appreciate it. And you know that. But darling, ma jagbo kokojo ka domina gbadanu. Okay?
Whenever you're ready, don't worry. I'll kick off this work and I'll start that good, great job. Yay! Alright, Let me run. I'll miss you, Mario, any weekend. I miss you too. Okay? I'm missing you already. Yes, my darling. If I had my ways, I lost the Thank you. Better run. Alright, love. Alright, love. Bye, So I'll darling. see you weekend. Okay? Weekend with the Alright. birthday now. Timmy, while take care, man, I'll be in Bishop. Anytime. You know you're free now. Thank you. See ya. Alright, love. Bye. Bye, darling. Make sure you eat your breakfast. Okay. Bye. Ìjà fara máa léwu. Èmi ló sọmọ lórí ọmọbìnrin mi. I have to be quick. She's too beautiful. I love you. Ẹ wò máa mọ́ mi ṣe rí lẹ́nu ìṣẹ́jú mélòó tí mo ti lò bí báyìí mo ti rí pé ilé la ti ń kẹ́ṣọ̀ ròde tó tọ́ ẹ̀kọ́ Ṣọlá ó dẹ̀ gbẹ̀ ẹ̀kọ́ gan-an mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín kan. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé mi ò fẹ́ ṣeré o mo fẹ́ fẹ́ bí ìyàwó mi gidi ni mo nífẹ̀ẹ́ látọkàn mi kò dẹ̀ ń ṣe fẹ́ tán bí mo dẹ̀ tún ṣe mọ̀ inú mi dùn gan ẹ ṣé gan ma. Àbí o ẹ ṣeun bàbá mi èmi gan inú mi dùn kódà gan ayọ̀ mi kún gidigidi gbogbo ọ̀rọ̀ ọlọ́mọ mi ti sọ fún mi nípa yín gbogbo ohun tó sọ fún mi ló dẹ̀ tẹ́ mi lọ́rùn pátápátá ẹ ṣé ẹ kú dìde àmọ́ o èmi mà ní ìbéèrè kan tí mi tí Bíṣọlá tí mo wá fẹ́ bi yín. Ok ma ẹ bẹ̀rẹ̀. Ẹ jọ̀ọ́ bí ìyàwó mélòó lẹ ti fẹ́ sílé tẹ́lẹ̀. Mọ́mí. Máa kò sí ìyàwó kan. Kò tí níyàwó. Àtọ́mà. Àbí o ó dà ọmọ wa ń kọ́ bí ọmọ mélòó lẹ ti bí síbì kan. Actually kò ṣe ok ṣẹ̀rí yẹn tó òun ti mọ̀ sí yẹn mo ti lọ́mọ ọkùnrin kan. Bẹ́ẹ̀ni ma ó ẹ̀mọ ayé ìgbà tá a máa ń wà ní school secondary school so láàrin mi àti màmá ẹ̀ ó ṣàṣẹlẹ̀ kòdẹ̀ àmọ́ nǹkan tá a máa ṣe mo ṣáà ti lọ́mọ yẹn so bọ̀tẹ́mi àti ìyá ẹ̀ àjọ àtọ̀ oníkálukú ti bá tiẹ̀ lọ in fact tá a kì í ríra bá bẹ́ẹ̀ méjì lọ́dún tá a bá fẹ́ sọ̀rọ̀ school àwọn ọmọ àbí nǹkan kan bá ṣe máa tọ́jú ọmọ. ẹ mọ̀ fún mi o ní láti take up responsibilities. ṣé bọ́mọ ẹyọ kan ni ìyẹn náà ò burú téèyàn bá tètè bímọ téèyàn dẹ̀ ń tọ́jú àwọn ọmọ yẹn dáadáa nǹkan dáadáa náà ni kò burú ẹ ṣé ẹ kú kalẹ̀ ẹ ṣé ẹ kú dìde Ṣọlá jẹ́ ká lọ yanjú oúnjẹ tá à ń sè. Amadi ń sè. Àbí kí n máa bọ̀ kitchen. Ṣé wọ́n ní kí n máa kọ́ sí ọjọ́? Ṣọlá, kí ló ṣe tó dákẹ́rọ́ bí odò látàrí? Mo ti ń wẹ̀ látàrí àti pàtàkì kó lọ́dọ̀ mọ́ mi ní mood ẹ̀ ti change. Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan lọ́tọ̀. Ṣé yẹ kókò tó máa farapamọ́ fẹ́ni tó máa wẹ̀? Olúṣọlá a sọ pé ká jẹ ìkúrú kó tán ìwọ tún gbọ́wọ́ ẹ̀ sáwo kí ló rò dé bẹ́ẹ̀ ṣó yẹ kó o tún ronú wípé o fẹ́ lọ sílé olórogún rárá. Mummy ilé olórogún Kòrédé ò níyàwó kankan ó kọ́ bímọ lásán ni. Ṣọlá ṣe bí n tó sọ fún ẹ nìyẹn wo bó ṣe ń bẹ̀rẹ̀ rẹ o nígbà tí bàbá yín máa gbé mi níyàwó bí gbogbo ọ̀rọ̀ ọ̀hún náà ṣe bẹ̀rẹ̀ lélẹ́yìí ó dánu ju gbogbo eléyìí lọ mi ò kúkú bá yàwó lé ẹ ó dẹ̀ ní mi nìkan ló máa fẹ́ kí ni gbogbo ẹ̀ wá ń dùn sí gbogbo ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní dùn kí á ní obìnrin tó bímọ fún ló máa padà dé lónà wá jókòó ti ẹrù òun
ọmọ mi gbógun má ṣe bẹ̀rẹ̀ rèé ṣó yẹ kó gbà gbogbo nǹkan tójú wa rí ẹ̀yin mélòó ni mo bí ná kó tó kù wọ nìkan n tó lọ́rọ́gùn fìyàn ṣe nìyẹn o wọ́ èmi ò gbà o èmi ò gbà kó o lọ sí ilé olórogún. àmọ́ mi ìrora pariwo mo máa gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ yìí. wo jẹ́ kó gbọ́jàre tó máa gbọ́ kó gbọ́jàre ẹ wo ṣàánú mi wo ṣọlá ṣàánú mi má jẹ́ kí tèmi gbé mi ò fọ́ lórogún sẹ́ o tí ì lè fọkùnrin eléyìí wo arọ́kọ tiẹ̀ o. ọmọ mi mo nífẹ̀ẹ́ òun lọkàn mi fẹ́. mi ń gbà èmi ò fẹ́ o ọkàn tèmi ò fẹ́ gbogbogbò tó bá jẹ́ pé èmi ni mo bí ẹ o ò lè fẹ́ ọkùnrin yìí o tó bá wá sọ pé dandan wàá fẹ́. a jẹ́ pé mi mo súnmọ́ adékọ́ ni mo bí ẹ nìyẹn. everything tí mọ́mí sọ fún ẹ pátápátá ni mo gbọ́. what. mo gbọ́. mọ́mí pé o gbọ́ everything tí mọ́mí sọ. mo gbọ́ ṣùgbọ́n ṣe é kó jẹ́ kí n affect ẹ kó yẹ kó jẹ́ kó affect ẹ ọmọ bíbí ò kì í ṣàrùn mi ò dẹ̀ fi pamọ́ fún ẹ bó ṣe jẹ́ pé mi ló bímọ yẹn ó lè jẹ́ pé wọ́n ló ṣẹlẹ̀ sí kí ni mo á fẹ́ ṣètò rẹ nǹkan tó important jù nífẹ̀ẹ́ and you know I love you so much so much I really do love you darling Joe. Ayé ìgbà tí mọ́mí ti yàtọ̀ ayé ti sìn kò ń ṣe big deal nǹkan tó important jù nífẹ̀ẹ́ and I do love you deep in my heart I do. Please don't break my heart down, please. Bọ́lá, báwo ni? Ṣùwà. Ok. Ọkọ̀ ẹ ló ń park síta yẹn. Bọ́lá. ọ̀rẹ́ iṣẹ́ ọ̀rẹ́ iṣẹ́ tó wá ti débi mi ò sí lọ́fíìsì jọ. Sórí ilé ṣoṣọ́pá àti fáwọn kò ní ṣẹ́jà. 50 lèmi fún àwọn adélájà. Hello. Hey, brother. How you doing? Bro, good afternoon. Check. Yeah, I called you. Excuse me. I can go now. Yeah. All right. All right, so I'm See around that time, for like 6 hours now. Oh. 6 hours? Yes. How come? Shola Omale jáde for long without her glasses. Ó possible kó gbàgbé because driver ibiṣẹ́ ló gbé jáde. Okay. Okay. Mo máa jókòó dé mọ̀ pé kò ní pẹ́ tó fi máa dé. Okay. Sure. Okay. Yes, I'm fine. Sure. Hello? Oh. Sorry. Oh, ní lè ṣe nǹkan kan bẹ́ẹ̀ yẹn o. Látàárọ̀ wá fi glasses ẹ̀ sílẹ̀ síbi ọkàn lọ bẹ́ẹ̀ yẹn. Okay. Ọkùnrin náà wà níbí báyìí wọ́n ti ń dúró dè látẹ̀kan náà. Oh. So o ní lè wá mọ́lé nìyẹn o. Okay, kí n bá mú glasses ẹ wá sílé. Ṣé máa bá sọ̀rọ̀? Hello. Hello. Nọ́mbà yẹn ti kò lọ, ó ti cut. Kí ló ń ṣe nọ́mbà ẹ̀ ló pọ̀ sí ẹsẹ̀? But nọ́mbà yẹn náà ni mo pè ó ní switched off. No, nọ́mbà ti tiẹ̀ kọ, nọ́mbà driver tó gbé jáde ni mò ń pè. Oh, okay. Alright, it's cool then. Fún mi jẹ́ kí mi pè. A ní nọ́mbà yẹn ti kú, nọ́mbà driver yẹn ti kú, kò lọ mọ́. Nọ́mbà driver tó fi pè ń sìn, but náà switched off. Nọ́mbà tẹ̀ náà switched off. Ó dà pé fóònù tẹ̀ náà ti switch off. No, my phone is on. Oh, okay, wọ́n. Má jẹ́ ń trouble ẹ̀ mọ́. Kàn bá mi sọ pé mo bèrè pé gbà tí mo dẹ̀ yé mo pé nọ́mbà ẹ̀ switch off. Driver tó fẹ́ gbé jáde, nọ́mbà ẹ̀ switch off. Ṣùgbọ́n? Alright, tó ṣe. Go take care. Alright.
ó ṣe mo dúpẹ́ ó ṣe táwọn lọ tọ́lẹ̀tì ẹ̀ tó flush náà mi tiẹ̀ mo ti sọ́fà lẹ́ni tó bá rí ibẹ̀ bó ṣe ń stink. I'm sorry. Abinucho. Dúró, Ṣọlá, ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ náà? Kí ni èmi ni mo wá di ẹni tí ó wà táwọn ọ̀rẹ́ mi ṣeré? No. Torí kí ni mo ṣe? Nothing. Ẹ̀ṣẹ̀ tí mo ṣe ni pé mo ti nífẹ̀ẹ́ jù. I never knew it's a crime to love so real, so deep. I'm sorry. Ẹ̀ṣẹ̀ tí mo ṣe ni. Why that humiliation? Korede, jọ̀ọ́ lọ má bínú. Kò ṣe pé bí mi àtàwọn ọ̀rẹ́ mi fẹ́ humiliated. No, far from it. You know I love you so much. Ìwọ náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ tọkàntọkàn, tààràtààrà ti everything. Ẹ̀rù ló bà mí because ẹnu wo ni mo fẹ́ fi sọ fún ẹ wípé mi ò lè fẹ́ kó gbẹ́nu mi. Àmọ́ kí ni mo fẹ́ ṣe? Because kò sí èrè nínú ìgbéyàwó tí ò lárinrin, tí ò láyọ̀ nínú. Nígbà táwọn òbí láwọn máa kọ̀ mí láyé lọ́run tí máa fẹ́. Okay, tell me. Kí ni gain pé mo wá fẹ́ ká bá ṣe ìgbéyàwó tí ò sáyọ̀ ńbẹ, tí ò ṣeré ńbẹ, tí ò sí nǹkankan. Ẹ̀rù ló bà mí. Má bínú Korede, I'm sorry. Actually, it's okay. Oshé. Looks like you're still hungry. Try and understand. If you love me, you would care for me. You would cook my food. Oga, why did you do that? Mo open down the gate for the past 30 minutes. I refuse to come down. 30 minutes or 30 minutes. I refuse to come down. I refuse to move. Because I'm a barrage. You go to refuse the lower and they playing teams. Has a very good player. I go to end there. Sinuka. Mupiking Konleku sharp nearly trigger. Come back. So you use that hand like stone to hit my glass? Eh? You are mad. Okay, to the Lord. Okay, ma binu to the Lord. Emma binu to the Lord. Okay, ma. Okay, don't be angry. Don't be angry to the Lord. Ejò to the Lord. Ejò to the Lord. Okay, mo be to the Lord. Ejò to the Lord. Ejò. Just stay there. Okay, mo just stay there. Don't move away. Okay, mo just stay there. Don't be to the Lord. Mo just. Lie down there. Okay, mo just lie down. Okay, Emma start mo to the Lord. Emma start mo to. Emma, fi wá. Come here. Ọ̀gá torí Ọlọ́run mo fi pé. Ọ̀gá ti mood that wo mood te fi lo yo da. Ẹ wà very calm. Mood te ti lo yo da ẹ jọ torí Ọlọ́run. Ọ̀gá. Ọ̀gá ti mi bá mi. Ọ̀gá má bínú torí Ọlọ́run ẹ jọ torí Ọlọ́run. Ẹ jọ torí Ọlọ́run. Ta ló sọ pé kí n jọ̀gá o. Ọ̀gá tí bá tó jì. Ta ló sọ pé kí n jọ̀gá kí tètè fi wọ́n lẹ̀ kó máa tẹ̀ǹtì on his own. Ó ti sọ pé tó bá dé báyìí mo wà in trouble. Ẹnu sọ máa bẹ́nìyàn sọ, inú ẹ̀ dájì, ìwà wọn rorò, gọ̀nìtà kò finú ṣọgbọ́n, ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́, ènìyàn kóró. Òun ṣe mí, òun gbà mí,
ló jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹni ṣe ni ṣebí wọ́n nílé láti gbẹ̀ṣọ́. ọmọ náà ni mo wà báyìí. má pè padà uncle. I'm so sorry. It's fine. Can I have my bag, please? Can I have my bag? She Binu. Me Binu. I'm so sorry. Actually, it was my fault. Because it was your fault too, but more of mine. Okay. I'm sorry. It's fine. No, Can I have my bag, please? I have to say that. I'm so sorry, please. It's fine. It wasn't intentional, you know. Now, see, share Binu. Uncle, me Binu. My bag, please. Thank you. I feel old when they call me uncle. I don't like it. Okay. I'm sorry. Mister, can I have my bag? Alright. Seriously, I'm so sorry. I actually, it was my fault as well. Can I have my bag? But more of yours, you know. Okay. No, accept. Uncle. Thank you. You're welcome. Thank you. Are you okay? Are you okay? Are you? Mr. Akorede. Ẹ̀pẹ̀lẹ́. Ó máa pẹ́ díẹ̀ ṣé kò sí? Ẹ bá bínú sí mi jèrè traffic yẹn pọ̀ díẹ̀ ẹ̀pẹ̀lẹ́ kúṣẹ́. Báwo ni ṣé ọ̀gá ti rán yín sílẹ̀? Wọ́n ti rán mi. Wọ́n ní tó bá ti di ọ̀la pẹ́kẹ́ go àìsí pẹ̀lú iṣẹ́ yẹn pé ẹ̀dẹ̀ máa rí àláti lórí fún yín. Bọ̀dé mi kàn sọ fún yín pé tó bá ti dún tó ẹ má gbàgbé àwa tí à ń bẹ Ọlọ́run náà. Anyway, gbogbo àná là ń bẹ lọ́hùn. Ẹ kò dẹ̀ sí bó ṣe máa kán sójú tí ò ní kán sáyà. Fọkàn balẹ̀ òkè ẹ̀pẹ̀lẹ́ ṣe. Ṣùgbọ́n nǹkan kan wà pé ó lè jẹ́ kó tètè kán sí ojú kó tún lè jẹ́ kó dà sáyà náà. Mo pàdé ọmọbìnrin kan sígbà tí mo fẹ́ jáde bí. Orí yín ò ní dàrú. Ó gbé báàgì náà dání. Ok. Báwo ni ìfẹ́ ṣe jẹ́? Àánú Oyèbọ̀dé nìyẹn. Traveller ni wọ́n. Àwọn náà máa ń kó gbogbo àwọn nǹkan tá a ní ìlú hotel. Àwọn náà máa ń supply wa London ni o, Germany ni o, Dubai ni o, àrẹ́sẹ̀ pa wọn ni. Okay, I see. Kò sí nǹkan kan. Is she married? Wọ́n ti bímọ bọ̀tẹ́ ọkọ wọn ti kú years back. Ọlọ́run ṣeun. Oh, sorry. Gbà tó bá ti wà ẹ̀wọ̀n pé tó bá ti wà kò sí nǹkan tí ilé yẹn ò lè ṣe. Má Bọ̀ ṣe. ṣé àwọn ìbéèrè bẹ́ẹ̀ ṣe ṣé kò sí? Àtọ́ kò sí nǹkan kan. Mo fẹ́ ṣe visa ni. Ṣé àpẹ náà máa ń travel gan? Mo fẹ́ ṣe visa ni mo ṣe ń find out. Wẹ́ mo ti bá yín sọ fún wọn ṣá. No, ẹ bá mi jẹ́ fún mi ní contact wọn jọ. Contact wọn. Baba. Mr. Thompson. Mr. Thompson. Mr. Thompson. Mr. Number. Mr. Number. Mr. What you sow is what you reap. Ọ̀rẹ́ kò ṣàṣègbè. That puts my mouth. I don't know about the. Hi. I want the damn thing there. It's a lie. It's a truth. Yeah, It's a very, very You're stupid. stupid. Share go down below. You're a very stupid man. I want the damn thing there. I have to Darling. Oh, Lord. It's a lie. Stop that phone now. How are you, my darling? What for me? What did you say? I'm going to do it. Oh, shit. I'm going to do it. Lọ́pẹ́ yìí tó kù wá jàre. Má bínú jàre. Má bínú. Ó mọ̀ kí mo sọ fún ẹ kí màá fẹ́ tá a bá fẹ́ kúrò. Mo ní èmi Abọ́lá. But when I finally got to sit today, ó yẹ kí n pè àmọ́ ẹrù mi nínú gbogbo brain mi wà lórí ẹ̀ because ṣáà má jí mi lẹ́rù kọ́ má jí mi lẹ́rù but mo ṣáà finally kọ́ ẹrù mi sí inú aircraft ṣé bí kí n dẹ̀ pé ẹ̀ mo ti gbà pé mo dé Muritala Muhammed mo rántí pé mi ti pọkàn mi but God so good bọ́ọ̀lù ọ̀hún ṣe bá mi ṣe ni bí mo ṣe pàdé ọ̀rẹ́ mi kan tó gbéyàn wá sí airport ní bá ní tó gbé mi délé o ṣe gbé mi délé ni. We thank God. Anyway, Shomo,
bó ṣe fi ohun méjì sílẹ̀ tó ti ní ó ṣeṣe kó dé ó ṣeṣe kó má dé ó fẹ́ sort out ọ̀rọ̀ ticket èmi náà ti ń prepare mind in fact mo ti rò pé kí nǹkan má bọ̀ gbogbo àti mi ò rí kọ́lẹ̀ ok má jẹ́ kí n wá sí airport lásán we thank God aṣáàdúpẹ́ tó dé láyọ̀. ìdí ilẹ̀ tún jẹ ni ó ti ní kí jẹ mo ti dùn jọ ní. jọjọ torí Ọlọ́run bá ń fa ọmọ mi lẹ nǹkan tó bá wù mí lè fún wọn jẹ má dà sí ojú kó máa jẹ. kí ló ń gbé kóòlù kí ló ṣẹlẹ̀. àtọmọ wo ni. kí ni jọlọjọ ebi bẹ ni sálárì tiẹ̀ wúwo. kí ló fẹ́ di. anything. Bye. Anything. Your favorite? Yes, thank you so much. You're welcome, love. All right, darling. Buy me in the kitchen. All right, okay. So tell me, what has your daddy been doing? He's been taking care of you, Abby? She dada. She dogbon. I'm not dogbon mi Love. Bella. That was a night. No bad. Okoromara won't me there. I know. You just lagged me, you know. Bella. Yeah. That in bossy bedroom. Go shower. Go and sit dining. Go and have breakfast. Breakfast at this time. She lets motor in. Yes. Okay. Oh, should I can be a bed? No, it's fine. I'll get up. No, it's okay. Really love. Darling, thank you so much. You're most welcome. You know I love you, yeah? And I love you more. Darling, you know, when you marry an angel, then you have to treat her like one. I know. But, what Jim can wash on now? Why? Kí ló dé ìgbà tó travel nǹkan ṣé mi tọ́jú àwọn ọmọ mi ni what's the big deal besides sandwich ni mo ṣe. Okay. But still, you should have woken me up. No. That reminds me. Ọ̀rọ̀ ọmọdé yìí ṣé mi ní gbọ́mọ mi bá. Ṣé bó sọ pé ìyá Tìjání ti rọ́mọ kan. The girl is just 14 years old. We don't want an 80-year-old woman. I know, but ọmọ yẹn kéré jù. A ní mo fẹ́ tó máa bá mi tọ́ ọmọ mi tún lè gba ọmọ tí màmá tọ́. Nígbà tí màá gbọ́ ọmọ 14 years old, gba ó ní mi ni máa bá wọn tọ́mọ. Ó máa ká ọmọ mi tí àbá ti sílé ó máa kó wọn lọ sínú compound náà, àwọn aṣeré ìyẹ̀pá àwọn máa kó yẹ̀pẹ̀ sẹ́nu ni. Listen, ìwọ ló fẹ́ gbọ́mọ ọ̀dọ̀. Èmi ò fẹ́ sọ pé no ni. Èmi ló máa tọ́jú àwọn ọmọ mi, gbọ́mọ ọ̀dọ̀ ńkọ́ ló máa tọ́jú àwọn ọmọ mi. Baby, I want a proper nanny. Nanny stroke cook, aṣoúnjẹ tí bá travel fún àtàwọn ọmọ. How did you do as a nanny as well? Okay, then as you want it, okay? Just have it your way. Thank you. Will you step out of this bed? You step out of the bed, go to the bathroom and back. Okay. Before some people buy no more. Thank you, darling. Yes, I'll be back. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi tiẹ̀ kọbi ara sí àwọn ọ̀rọ̀ tó máa ń wò kò tiẹ̀ jọ mí lójú tẹ́lẹ̀ àmọ́ àtìgbà tó ti dé ni mo ti rí pé àwọn nǹkan tí ó ń ṣe yìí àṣé mo kàn ń gbàgbàkúgbà mọ́ra ni kò yẹ ọ̀rọ̀ ẹ ti sú èmi o báwo lọkọ mi ṣe máa sọ fún mi pé kí n má lọ Dubai mọ́ tó bọ̀ kẹ́pẹ́ mo ti ń ṣe business mi. Madam, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín. Ọ̀rọ̀ ẹ ti sú èmi o. Má yẹ kó sùn yín, má jẹ́ kó sùn yín. Mo tiẹ̀ fẹ́ bí yín báwo ni ọkùnrin Richard ṣe jẹ́ sí yín náà. Richard ọ̀rẹ́ mi ni Kóredé gan mọ̀ ọ̀rẹ́ àti kékeré làwọn méjì then ó tún máa ń help mi pẹ̀lú business mi gbà mí ti máa lọ Dubai bẹ́ẹ̀ òun náà lè wà tó bá pẹ́ ẹrù yẹn ó pọ̀ díẹ̀ á bá mi mójútó kémi lè tètè padà abọ́kọ mi ilé ó ti yẹ so wọ́n á dúró sọ wọ́n á yanjú gbogbo nǹkan tó kù tó yẹ kájọ ṣe. Torí èmi wò pé tínú ìbátan láṣọ àǹtí ẹ jẹ́ òkè tí wọ́n lè kán náà. Kí nìyẹn mi? Ṣé rí táwọn ọkùnrin bá ti ń rúwà bẹ́yìn wọ́n ti lójú níta ni ṣùgbọ́n èmi wá wò pé bóyá tẹ́ bá lè bẹ̀ wọ́n kẹ́ tó lọ fún next trip wọ́n máa gbẹ́bẹ̀ yín. Má bọ̀dá rẹ̀ ó ti wá di àdàkudà síra ẹ̀ lọ́rùn láì ṣe mi kò lè gbọ́n kankan mọ́ kò síbò tí mo fẹ́ sọ tó fẹ́ gbọ́. Madam ẹ try ẹ kò ṣẹ̀ṣẹ̀ nínú ìgbìyànjú ẹ jẹ́ ká gbìyànjú ẹ wò ẹ jẹ́ ká gbìyànjú ẹ wò wọ́n á gbọ́ ẹ
jẹ́ ká bẹ̀ wọ́n á gbọ́. Jalo. Wọ́n gbọ́. Bá mú fóònù yẹn. Uncle Richard ni. Richard. Yes, ma'am. Hello, Richie. Sure. Oh, Shana, oh, God bless you. Jẹ́ n wò ná. Jẹ́ n bó bí ṣe lè ṣe. Màá pè títí alẹ́ ìsàrọ̀lá. Jẹ́ n wò bí màá ṣe. Màá pè. Má worry. All right, there, ó ṣe. Ó jálọ. Important, very important. Okay, I was very careful. Okay. I was very careful. It's a very important call. Hello? Hello? Na lady dey talk. Okay, nǹkan ló pè mí. Nígbà tí nǹkan pè mí, nǹkan sọ pé ṣọ̀gá mi wà nílé, mo dẹ̀ sọ pé ọ̀gá mi wà nílé, ọ̀gá mi tó fluent in English. Ọ̀gá mi lè sọ òyìnbó dandan, mo wá sọ pé kí n gbé wá fún yín pé sharp sharp kẹsàrẹ́ bá mi bá sọ̀rọ̀. Kó lè love me, very strong. I don't know Nkem. I don't know her. Ọ̀gá, nǹkan nìyàwó tí mo fẹ́ fẹ́. Ìyẹn ni mo fẹ́ fẹ́ sílẹ̀. Mo fẹ́ mi lọ sí Anambra lọ́dọ̀ wa lọ. Everything lè corroborate. Your girlfriend? Okay, my wife to be. You are very serious, Bele. You brought me a call of your wife to be. Okay. May I talk to him, right? Okay, ambassador. Okay, don't wake me up. Don't wake me up from now till tomorrow morning. And if they burn your father, enter this house. Okay, go má bínú na ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ọ̀gá Nkem ló pè é. Tó ní mo fẹ́ bá Nkem sọ̀rọ̀. Ọ̀gá. Ọ̀gá. Nkem. Tó lè sọ pé kí n mú fóònù mi wá fún Ghana. Tí Nkem bá lọ pè nǹkan. Oga, I am very sorry, sir. Hey. Edro, tell you advice, king phone me why. You can read the mood. I should be able to read the mood. Remote. How? Nkem. Ìtumọ̀ gbogbo eléyìí náà mo sọ fún ẹ pé mo ti gbọ́. It's okay, it's over, everything ti wà okay, ó ti tán, mi ìbínú mọ́. Mi ò láì bó ṣe ń kúnlẹ̀ káàkiri. Táwọn ọmọ wọlé ń sìn kọ́ máa di kí ló ṣe wọ́n tó ń kúnlẹ̀. Mi láìkẹ́. Ọkọ mi, mo mọ̀ pé òun bínú sí mi, even though I don't know what I did wrong, but it's good. N kò fẹ́ bẹ́ẹ̀ náà ní ṣàdáríjì mi, má bínú sí mi jọ. Mo ti gbọ́, mi ò bínú sí ẹ mọ́. Dúró, báwo ni mo ṣe fẹ́ prove ẹ̀ fún ẹ pé mi ò bímọ? Báwo ni mo ṣe fẹ́ prove ẹ̀ fún ẹ pé mi ò bínú sí ẹ mọ́? Ṣé ó dìgbà tí mo bá tó mọ́ bẹ tí mo bá rẹ̀ sí ní yàrá mi lọ́bẹ̀ àbí tí mo bá gbárí mọ́lẹ̀? I said I'm fine, it's okay. Ọkọ mi. Ó jẹ́ kí n sùn jẹ́. No. Please, mo fẹ́ sùn jọ. Ó ti rẹ̀ mí gan, wọn kò mú ṣe wà lálàtàrọ̀, jẹ́ kí n sùn. Stop now. Ó ń ya mí lè kanna, wo ẹ̀jẹ̀ gbogbo ara mi now. Wo ẹ̀jẹ̀ gbogbo ọwọ́ mi, ó ń ya mí lè kanna now.
fi mí lẹ̀. Oh God. Sorry, excuse me, John. Hello? Hello, son. Báwo ni? Ṣé wà kí báwọn school? Yeah, àlàáfíà everybody wà. No, kò sí nǹkan kan. Mo forí gbá kí n bí báyìí. Ṣé wà okay ṣá? Mo máa send ẹsẹ̀ by weekend. Máa send ẹsẹ̀. All right, love you, son. Bye. Ó dára. Good, okay. Ṣé mi sọ fún yín? Mo ti sọ fún yín ìjà ló dé tó rin dòwe. Ọ̀gá ṣáà ti bẹ̀bẹ̀ yín. Ṣé bẹ́ẹ̀ lẹ máa sùn lálẹ́? Bọ́sì. Má. Olú ti rẹ̀ ọ̀hún pé òun fẹ́ tètè sùn. Ẹ má jẹ́ kó bọ́dà yín. Díẹ̀díẹ̀ nínú wọn máa rọ̀. Ṣé ti gbọ́? Ó ṣe gan ni Bọ́sì, God bless you. Kàn jẹ́ pé ó ṣe ń yà mí lẹ́nu. Torí mi mọ nǹkan tí mo ṣe fún Kọ́rẹ́dé tó fi ń treat me báyìí. I didn't do anything to him. Honey? Sweetheart? Honey? Honey? Kí ló tún ṣẹlẹ̀? Mo wọ́kọ̀ mi ni. Ẹ ti wo yàrá ìgbàlejò. Kò sí bẹ́ẹ̀. Yàrá tí wọ́n kọ́. Ibi náà mo ti ń bọ̀ yìí. Abíṣọ́ ti jáde ni. Gbogbo mọ́tò ló pé sínú ọgbà. látẹ̀kọ́ tí mo ti wọ́n káàkiri. Kí ló dé? Kí ló tó wọ́n mi káàkiri? Ṣé mo jẹ́ gẹ́gẹ́ bí ọmọdé ni? Mo kàn lọ sí yàrá àwọn ọmọ kí n check wọn wò. Mo dẹ̀ retí ní ìlú wọn wúkọ́. Mo dẹ̀ fún lómi, mo put her back to sleep. So kí wá ló fa kó máa wá mi káàkiri bí ẹni pé mo jẹ́ bébì? Má bínú, mo kàn fẹ́ rí ẹ náà mo ṣe ń wá ẹ. Kí ni wọ́n fẹ́ tó rìn káàkiri? Àwọn madam náà. Lọ ṣe kí ni? Mà fún kó lọ sùn jọ. Má bínú kò sí lọ sùn. Ó dàrú. Màmí ṣé mo ti rí ẹ nígbà tí mo dé láti ibi iṣẹ́? Ẹ káàbọ̀ sà. Báwo?
bó ṣe rí tó bá dé àwọn ilé náà wọ́n láwọn ní boyfriend. Richie, ẹgbẹ̀rin ọ̀tẹ̀ lọ́rọ́ kọ́mídà ò bí mo ṣe ń pàkan bá nìkan ń ro ẹ̀. Ó ti sú mi, mo ti bẹ̀, ó ti sú mi. Mo pè ń bàbá, mo pè ń kọ̀kọ̀, mo pè láfẹ̀mọ́jú, mo pè láàjìn kò dá mi lóhùn. Mo ti bẹ̀, kí ni mo tún fẹ́ ṣe? Ó ti sú èmi o. Ẹnu àánú má jẹ́ kó sú ẹ, ṣùgbọ́n wá ṣe máa bẹ̀ náà ni. Nígbà tó jẹ́ pé ìwọ̀gùn ò tí ì ṣètò àti kúrò nílé ọkọ. Ṣòwárí, Yorùbá lọ, Yorùbá bọ̀, Yorùbá ní kò sápọ̀nlé fún obìnrin tó bá sí ní ọkọ. And ṣódì bá yẹn sọ̀rọ̀ ẹ lọ, nǹkan kan wá sọ sí mi lọ́kàn ìyẹn tí o bá rẹ́dí àti mú lò. Richie, talk to me, anything. Ṣé mo kọ́ wà ti pọ̀ sí náà ni mo máa ń gba ìmọ̀ràn lọ́wọ́ ẹ̀? So tell me please, what is it? Nǹkan tí èmi kọ̀ rò ní wípé nǹkan tó bá dáa, ó ń fẹ́ àdúrà. Yes. Nǹkan tó bá dẹ̀ kù díẹ̀ káàtó, òun náà ń fẹ́ àdúrà. Èmi ò bá gbà nímọ̀ràn wípé ká lọ rí pásítọ̀ mi. I have one pastor tí mo fi pé ó ní solution sí gbogbo problem tó wà nílẹ̀. Pastor? Aládùúrà ni àbí kí ló rò àánú? Okay, it's fine. No problem. Kí ni program ẹ lọ́la? Richard, mo ní iná jó mi lábẹ́ aṣọ, ó ní kí n tún jẹ́ ó dọ̀la. Tó bá jó mi pamọ́jú ńkọ́? Kí ló dé sàlẹ̀ lọ sí? Kí ni mo ń jókòó ṣe? Nǹkan tó ń jó mi lábẹ́ aṣọ ju gbogbo ká máa fi dọ́là fi dọ́tún láì lọ. Let's go right away now. Okay, then if you insist. Ọ̀rẹ́ bí ọ̀tá, ọ̀tá bí ọ̀rẹ́. Olúwa dá àkóso. Àmín. Jẹ́wọ́ agbára ẹ̀. Àmín. Jésù Olúwa. Àmín lórúkọ Jésù. Praise. Bánú sọ ma bẹ́ẹ̀ ni yóò sọ. Aládàáni. Daddy sir. Tí ẹ̀dá ò bá ti débi tó ń lọ kò ní dúró. A rí wípé àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ́ ìgbénú ìgbésí ayé ìkànnà ní tẹ́ ń gbé lọ́wọ́lọ́wọ́ ẹ̀. Ó máa rí bẹ́ẹ̀. Àmọ́ iṣẹ́ tẹ́ máa ṣe tí àdúrà tí máa gbà kọ́mọ́kọ́mọ́ ọ̀dọ̀ yín ló wà. Máa ṣe Daddy. Anything tẹ́ bá sọ fún mi ni máa ṣe. Pẹ̀lú àwẹ̀ àti àdúrà ohun gbogbo ní ṣíṣe. Ẹ ó gba àwẹ̀ àti àdúrà gidigidi. Ẹ fi àwọn nǹkan wọ̀nyí ẹ ó fi bú. Bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà pẹ̀lú àwẹ̀ àwa náà máa bá yín gbàdúrà níbí. Lẹ́yìn èyí tí ẹ bá ní àǹfààní ẹ ó ra òróró kékeré. Òróró yìí nígbà tí ẹ bá ti ń gbàdúrà tẹ bá ti fẹ́ wẹ̀ ẹ ó máa ta sínú omi tẹ fẹ́ máa fi wẹ̀. Tẹ bá ní àǹfààní láti fi sí inú oúnjẹ fún gbogbo ilé torí kò sí nǹkan kan tó ṣe fún yẹn tó pé àlàáfíà ló máa mú bá inú ilé yín ẹ lè fi sínú oúnjẹ. Èyí tó bá parí ẹ̀ ni pé tẹ́ ẹ bá láǹfààní láti fi sínú ìpara tí ọkọ yín náà ń lò á jẹ́ kí àdúrà yẹn kó gbà kọ́mọ́kọ́mọ́ kò jù bẹ́ẹ̀ lọ. Daddy, ẹ má bínú ìbéèrè tí mo fẹ́ bi yín sá. Ẹ jọ̀ọ́ sá, ṣé kò sí nǹkan tẹ́ máa gbé fún mi àbí tẹ́ máa kó fún mi tí máa kó lọlé lọ fi kojú gbogbo nǹkan tó wà lẹ́yìn? Àwẹ̀ àtàdúrà pẹ̀lú òróró nìkan kẹ̀. Kò sí ohunkóhun kankan tó wà lábẹ́ ọ̀run ìtẹ́lẹ̀ fi kojú ìṣòro tó kọjá àwẹ̀ àti àdúrà. Èyí tá a sọ pé kẹ́ ṣe yẹn gan kó má jẹ́ pé ẹ ò fi nǹkan kan kún ni. Àwa ò ní ọṣẹ, a ò ní ewé tá a máa ń gún. Gbogbo ẹni tó bá ní gbẹ́kẹ̀lé nù yẹn gan ó mì pé ó gbàgbọ́ wípé nǹkan yẹn ló máa ṣiṣẹ́ kò ń ṣe Ọlọ́run ló máa jíṣẹ́ fún. So pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Arábìnrin, àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje pẹ̀lú òróró yẹn ẹ ó wà dúpẹ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run Olódùmarè ọba tó pọ̀ nípa àti agbára, a dúpẹ́ nítorí pé o ṣeun
adúgbò tó pé wọ́n mú ìlérí rẹ̀ ṣẹ Olúwa gba ọpẹ́ wa. Àmín. Olúwa gba ẹ̀yìn wa. Àmín. Mo ń gbọ́ kí nìkan tó sọ pé o fẹ́ sọ kò yé mi bó ṣe ń sọ everything lórí fóònù mi understand it. Madam àti àlè wọn fẹ́ fi oògùn sínú oúnjẹ fún yín. Stop ó ti bọ́ tó bá lè stop gbogbo nǹkan tó bá wùn kó ṣe mo mọ̀ pé kò lè rorò kúrò sí mi ok má gbé yẹn wá. Mi lè parọ́ fún yín àná fẹ́ fi nǹkan sínú oúnjẹ fún yín ok tí ẹ bá believe me ẹ hold on ẹ má sọ kankan ìyẹn ṣáà máa gbọ́ nǹkan tó máa sọ ń sìn. Hello madam ó máa pẹ́ yín díẹ̀. Ó ṣe jàre mi ní pẹ́ẹ́dì. Ok ma wọ́n ní kí n bí ni pé ṣé kí n bù kí ní tẹ́ni kí n bù sínú oúnjẹ fún ọ̀gá yẹn ṣé kí n bá wọn bù sí. ẹ má tètè dé máa wọrí. Torí mo ti ṣe oúnjẹ tán yẹn. Èmi mo fẹ́ bù sínú oúnjẹ fún ara mi. Ok ma. Kọ́lọ̀ ṣáàjọkújẹkú jẹ́ náà ni. Alright ma ẹ má pẹ́ kẹ́rọ mi kí Uncle Richard. Ó ṣe. Alright ma ok I might expect. Bye ma. True. Ṣé ìyàwó mi àti Richard ṣó fẹ́ pa mí ṣó fẹ́ fún mi ní nǹkan jẹ. Èmi ò mọ̀ ṣùgbọ́n nǹkan tí màá sọ fún yín ni pé kò sí nǹkan kan tó máa fi yín ṣe. ṣó fẹ́ pa mí. Ẹ fọkàn balẹ̀ ìfẹ́ tí mo ní sí ní gbogbo nǹkan tí mo sọ fún yín. Kí ló ṣẹlẹ̀? Ok ọ̀rọ̀ ó ṣe. Mo ṣe báwo ṣé gbogbo nǹkan tí mo sọ ṣé o ṣe lè fi máa parí. Ọmọ bó ṣe ń ṣe ni. Bá ṣòro kó ṣe ni o ṣe kọ́lé mi fẹ́ gbà wọn. Máa mo ti wọ wá bá mi nù lé. Bí tí ẹ ṣe fífi hàn tí ó yẹ. It's okay. Auntie. Oya, ẹ wá lọ jẹun. Ẹ wá lọ jẹun. What you sow is what you reap. Ọ̀rẹ́ kò ṣàṣègbè. Alágàtà orí. Alágàtà ooo. Kí ló dé gan-an? Ojú àdúgbò ló ń ṣe. Ẹ bá yín ṣe ojú pákòpákò. Kí lẹ rí? No better. Ó better kò jẹ́ nothing. Tí mo bá kófìrí yín, ẹ bó ṣe ń sọ ẹ pẹ́pẹ́ yàn move mi. Ó bá yọ ikun ní mú kó yú ẹ̀jẹ̀ lójú. Ẹkún ọmọ kékeré ó dùn mọ́ mi gan ni. Tí o bá sun ẹ kó ṣe kà máa fábẹ́ òtìbò yín lórí. Tó bá sọ fún mọ́ mi, màá nà. Kí ni mo sọ? I will beat you. Kí ni mo sọ? Yes, I will. Ó yá, ẹ dìde kitchen. Ó yá, ẹ dìde. Ẹ bó ṣe rí. Ó yá, ẹ gbọ́ bẹ́ẹ̀. Ẹ rí. Irú àwọn ilé wọn lè túlé. Ọ̀rọ̀ tí kò kàn náà máa ranjú sí. Ọ̀rọ̀ tí wọ́n pè wọ́n sí. What you sow is what you reap. Ọ̀rẹ́ kò wo má tún bẹ̀rẹ̀ mi lálẹ́ yìí o má tún bẹ̀rẹ̀ mi torí eléyìí tó ṣe lọ́sàn-án mi ò tí ì parí ẹ o mi ò dẹ̀ gbà ẹ́ gbọ́. ìwọ olóríláyà bàbá don't kórede mi do not kórede mi olóríláyà ògbójúgbóyà ó gbé ọkùnrin wá ká mi mọ́lé wọ́n gbé Richard àbí David àbí kí ló lóun jẹ́ ó gbé wá ká mi mọ́lé. But how could you? Ọ̀rẹ́ mi lásán ni Richard. Ọ̀rẹ́ àti kékeré ni wá. Kò sí nǹkan kan ìwọ̀n náà dé mọ̀. Kò sí nǹkan kan láàrin wa. Ọ̀rẹ́ àti kékeré ìgbà tẹ́mi fẹ́fẹ́ ò bá ti introduce sí mi pé ọ̀rẹ́ àti kékeré ni ẹ ló ṣe ń gbé káàkiri. Òun ò lè bá obìnrin ẹgbẹ́ ìṣọ̀rẹ́. Òun ò lè bọ́kùnrin ẹgbẹ́ ìṣọ̀rẹ́. Obìnrin ìyàwó tó pretty tọkọ ti ṣe wàhálà lé lórí tí yẹrẹ wà dáadáa náà máa ń bá ṣọ̀rẹ́ ó ṣì káàkiri àti mo rú wọn kó má wọrí. Mi ní mẹ́ẹ̀kì náà tó ní tiẹ̀ gbàbọ́ tí ìbá pàṣẹ lọ́rùn kò pè mí normally. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kórede. Tí o ní ọmọ kó ṣì bẹ́ẹ̀ lókun tó ń ṣe ń sìn. Kí ni mo tún fẹ́ fi ṣàlàyé fún ọmọkùnrin báyìí torí Ọlọ́run? Ó dà, mo fi gbogbo nǹkan tí máa jẹ́ láyé mi búra fún ẹ. Mo fi ijọ́ tí ìyá mi bí mi sáyé báyìí tó da ẹ̀jẹ̀ lé mi ló. Jẹ́ ń bọ́ ṣọ́mọ. Jẹ́ ń bọ́. It's okay. Kí ló tún fẹ́ kí n sọ fún ẹ? It's okay. It's okay, I'm sorry. Má bínú jọ, but mi fẹ́ pẹ̀lú bọ̀bọ̀ yẹn mọ́ jọ. Joe. I'm sorry.
What you sow is what you reap. Oh my God. Mi ò bá ti jẹ́ kó búra yẹn délẹ̀ ńjọ́ yẹn. Ìyẹn ni pé lóòótọ́ làwọn méjèèjì ń fẹ́ra. So ìyàwó mi fẹ́ búra èké ni. Irọ́ ni kò jọ rárá. Nǹkan táwọn ọkùnrin máa ń dá sílẹ̀ nínú ẹ̀ ló pọ̀ jù. A ní wúrà nílé. A máa wá pàǹdà káàkiri. Oníyàwó tó fẹ́ ní Sùlọ́kà. Ó fi yẹn sílẹ̀. Òun ló bá ọmọọṣẹ́ ẹ̀ ní àjọṣepọ̀. Uncle, kò ń ṣẹjọ́ mi náà. Sọ fún mi náà. Ẹjọ́ ta ni? Ṣé mi náà ń bá wí ni? Ẹjọ́ ta ni ṣẹ́jọ́ tèmi ni? Mi ì mọ̀ wọ́n rí náà. Ṣé o mọ̀ yìí pé. Ó dàbí ẹni pé ọ̀rọ̀ wa jọra wọn ni. Ẹ máa wá bẹ́kùnbẹ́kùn káàkiri. Má lè rò yìí pé o ní ẹ̀gbọ́n kan tó lè bá ẹ dá sí nǹkan kan bá ẹ bẹ̀bẹ̀ kọ̀kọ̀. Èmi dáre. Mi ní ṣe o. Design lọ́kàn rẹ̀ nǹkan tó bá wọ̀nyí láti ṣe. Tó bá dẹ̀ rí pé wọ́n fẹ́ le jù fún ẹ. You can go to court and divorce. Ẹ̀gbọ́n. Kí ni? Ṣó ti le tó yẹn ni? Ó lè jù bẹ́ẹ̀ lọ, mi ìfẹ́ wà lá pẹ̀lú ayé mi. À ń bá ẹ sọ ò fẹ́ gbọ́. Gbọ́ ọmọ tá a máa ń bá wí tó wá ń wá ọrùn kì. Ó sì tó fẹ́ parun nìyẹn náà. Mo ń bá ẹ sọ̀rọ̀ mi ló ń gbá orí fún àbí. Ẹjọ́ every time. Kí ló dé? Ṣé wọn nìkan ni? You've not slept. What do you want? Hey, Wilson, please, you guys should go to bed, please. So you notice when it's time? 9 o'clock. I said you yeah. Kí ló dé tẹ́ ń bọ̀? Oh yeah, you want to Come on, darling. 9. Good night, my babies. I love you. Auntie. Kí ni wọ́n bá yín sọ̀rọ̀? Sọ nǹkan kan pàtó náà kan ni ẹ mọ́ mi rí wọn. Ìgbà tó dẹ̀ ń bọ́ ọ́ dẹ̀ fọwọ́ bo ẹnu mọ́ òkè kí ló ṣe wọn. Ẹ má dá wọn lóhùn jàre. Ṣé ọ̀gá ò tí ì dé náà ni? Time ti lọ. Kò ì dé o. Mo ti progress severally. He just didn't pick my calls. Mo ti pè kò gbé. Gama sí wo lè lọ. Kò gbọ́ràn tí. Èmi náà gbọ́. Kí o lọ́kọ mi bẹ̀rẹ̀ sí ní mutí? Ní nǹkan tí o ṣe rí. Kí ni ká wá ṣe báyìí? Darling. Kí ló dé tó lọ mọ tí yóò báyìí? Kí ló dé tó lọ mọ tí yóò báyìí? Gbogbo ṣe ń ṣe, gbogbo ṣe ń ranjú. Báwo ṣe ń ṣe? Mo bá ṣe ń ṣe, mo bá mọ tí ṣe mo fowó ìyá ìyá mọ tí àbọ̀ mo fowó bàbá ẹ̀ mọ tí. What is this nonsense? What is nonsense? Kí ni tí mọ́mì mi àti dáàdì mi ní gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀? Ṣé àwọn ọlọ́rọ̀ ẹ lọ tí yóò ní? Àbí what rubbish is this? Mo wo ẹyẹ mo rubbish tí n bá mọ̀ lè sọ ni. Ṣé bá ọkọ ẹ mo jẹ́? So mo máa sọ ojú síwájú tó ń bá mi sọ̀rọ̀ pé mo. No, ó ṣe mo wá sọ̀rọ̀. So ìwọ bàbá àwọn bàbá ẹ̀ mo. Please don't repeat that again.
kankan bí kankan. Mo fẹ́ divorce ìyàwó mi ni. Mo fẹ́ divorce ẹ̀. In fact, mo ti bá lawyer mi sọ̀rọ̀. Ó máa gba divorce letter lọ́la. Ètò mo ti ṣètò. And láti moment lọ, mi ò ní máa lọ sílé everyday. Títí tá a fi máa sort out ọ̀rọ̀ divorce. Ṣùgbọ́n báwo wá lèmi àti yín ṣe fẹ́ máa ríra? Kí ló ń sọ̀rọ̀ báyìí sí? Ṣé bó hotel àwa yìí? Kò sígbà tá a lè ríra. Kó tiẹ̀ tó di pé bóyá gbogbo nǹkan yọjú tán. Kó tó di pé wọ́n kó wa. Màá jẹ́ kán mọ̀ wíwá yìí pé fixed room ti wà. Anytime o lè bọ́ sínú ilé kó nà fẹ́lẹ́fẹ́lẹ́ dè mí. Màá dé mi náà náà fẹ́lẹ́fẹ́lẹ́ lè. Ó tó. Ẹ wo ẹ̀yin gan lẹ ti fọ̀rọ̀ ẹ láti ilẹ̀. Ẹ máa sanwó lé, ẹ rán wọn lọ sí school, ẹ máa bá ṣe ẹ̀yin lẹ tún máa lọ kó wọn ní school. Iṣẹ́ obìnrin nìyẹn kò yẹ kẹ́ máa ṣe gbogbo yẹn. Pọ̀ sí ìwọ náà lè fẹ́ o tún fẹ́ máa kéré sí i. Ó gbogbo ìtò ń sọ yìí super story ni ó ti kọjá lọ sẹ́yìn. Ó ti yọ jù. Ọmọ bóde wédùn sí kò lè yọ̀ mú kódà kan fi kán sí kò lè yọ̀ gbàgbé ẹ̀. Ìwọ̀nba tí máa kọ́ ọmọ ẹ mọ ni mo ti kó wọn lé nìwọ̀n tí máa tún fọwọ́ mi kó àwọn ọmọ ẹ báyìí mo kó wọn jáde kó nu ilé mi ni. Bó ṣe yẹ kó wà ní. Láyé ìdúkọ́ àwọn ọmọ wo òun ló wọn máa kó nǹkan bó ṣe ń gba divorce letter báyìí kó lè máa ká ọmọ ẹ lọ síbi tó bá wù wọn kókó bó wù kókó wọn sáyé bó wù wọn kókó wọn lọ sọ́run I don't care. Àní kí pọ̀ sí mi má kéré sí kí ló ń sọ yìí kí ló náà máa pọ̀ sí rẹ̀ ẹni tó fi máa mú yàn náà ni ẹ bá ti fi ahọ́n sí mi létí àdánwò òde nìyẹn. Ẹ fi mí sílẹ̀. Màá yẹ fà á láti rẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni mo kéré tó. Divorce? But why? Richard, bí mo ṣe rí nìyẹn. Kò tiẹ̀ náání àwọn ọmọ mi mọ́. Kì í tiẹ̀ jẹun lè rárá mọ́. He doesn't even want to touch anything that has to do with me in the house. Ó ti sú mi. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ ọmọ ọ̀dọ̀ tí mo ní ló ń bá mi tọ́jú ọmọ ẹ̀. Ló tiẹ̀ ń ṣe oúnjẹ fún mi díẹ̀díẹ̀. Ló tiẹ̀ ń bá mi sọ̀rọ̀ nínú ilé. Tí n bá ti wọlé báyìí, kì í ṣáà lọ sùn because kò sẹ́ni tí mo fẹ́ bá sọ̀rọ̀. See, I know it's okay. You know, it's very okay. Mo mọ bó ṣe ń feel o. Tí má ní mi mọ bó ṣe ń feel right now rọ mo pa. I know, but the thing is, kì í ṣe bó ṣe ń feel sìn. Ló máa solve problem tó wà nílẹ̀ yìí. Hello? Yes? Wọ́n wá gbá ọmọ mi kẹ́. Ọmọ ọ̀dọ̀ mi ò wá ni. Kò wá. Okay, mo ti ń bọ̀. Màá wá kó wọn sìn. Àánú mo rò pé sọ́pọ̀ náà mọ̀ ọ̀dọ̀ ni. Ó ní àti bí 1 o'clock ló ti jáde nílé pé òun fẹ́ lọ máa ọmọ yẹn school. And this is 4 o'clock. Checking me. Okay, better. Ríǹgì kò bí ni. Sí àánú má bọ́dá rẹ̀ rárá. Ìgbà tí o ti gbé yìí, á da kókó débẹ̀ fúnra rẹ̀. That's the truth. But má worry, I don't have anything doing now. Jẹ́ kí n gbé ẹ lọ. Ó yá, gbé. Jésù Kristi ọba yìí. Arábìnrin. Daddy sir. Báwo ni ẹ ṣe máa gún tẹ́ sọ fún mi? Torí kí mo lọ gbé àwọn ọmọ mi school fún ara mi lénìí ni àwọn ọmọ yẹn ṣe láǹfààní àti sọ fún mi. Ẹ mọ̀ ọ̀pọ̀ ìgbà ló fi jẹ́ pé tèmi àtàwọn ọmọ yẹn bá jọ wà ọmọ ọ̀dọ̀ mi máa wà pẹ̀lú mi. So bóyá ẹrù tó ti instill sínú wọn yẹn ni ò kí ń jẹ́ káwọn ọmọ yẹn lè bá mi sọ̀rọ̀ torí pé ó máa ń wà around wa. Àmọ́ torí pé ó jẹ́ mi nìkan ni mo lọ dágbé wọn lénìí ni àwọn ẹ̀ ṣe sọ fún mi. Ọlọ́run yọ ọmọ yẹn lénìí Daddy. Ọlọ́run máa yọ o tí ó bá ṣe ti Richard máa ti dá acid lò. Bẹ́ẹ̀ ni pastor, kò jọ bí agídí, kò jọ bí ẹ̀bẹ̀ tí mo fi wọ́ débi báyìí. Arábìnrin. Ṣé ẹ mọ̀ pé orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́? Let me put it to you.
aláìgbàgbọ́ ni. Yes. The first day tí brother Richard tí mo yín wá bí ni mo ti mọ̀ pé nígbàgbọ́ nínú tí mo sọ yẹn. Bẹ́ẹ̀ ni bí Ọlọ́run ṣe wí pé kí n sọ fún ni mo sọ yẹn. Ní ló jẹ́ kí gbogbo rúdurùdu yẹn kó tó continue. Àmọ́ ìyẹn kọ́ ló ṣe pàtàkì ń sìn. Èyí tó ṣe pàtàkì ni pé ká tètè wá àtúnṣe sí tó ń bẹ nílẹ̀ yìí. Àbí ẹ fẹ́ kó di ẹrù yẹn. Daddy rárá sá, ẹ ṣàánú mi. Mi ìfẹ́ kẹ́ni kankan lè mi kó di ẹrù mẹ́jọ, Daddy. Ẹ wo pásítọ̀, mo bẹ̀ yín torí Ọlọ́run. Ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe fún, ó ní kẹ́ ẹ ṣe fún wa. Ẹ jọ̀ọ́, ọ̀rẹ́ mi gidi ni. Brother Richard, ìrànlọ́wọ́ ò sí lọ́wọ́ ẹ̀dá kankan bí ó ṣe ní ọwọ́ Ọlọ́run. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Bí ẹ bá gbàgbọ́, ẹ díjú, ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Ìwọ náà ò gbà tó lọ́nà, ó ti pẹ́. Ṣé yẹ kẹ́ tún máa sọ ẹ̀yin lè dá mi dúró sóòtẹ́ ẹ̀ náà ẹ̀yin lè yẹ kí n pẹ́. N ti gbọ́, it's okay. Bẹ́ẹ̀ ìyàwó ti lọ kún wọn nìyẹn, òun náà ní wòran kó kàn fà ọmọ yẹn sílẹ̀ mẹ́ẹ̀. Tí ò bá ti ní wọ́n ti lọ kún wọn nìyẹn, tí ò bá dẹ̀ lọ kún wọn wàhálà àti ẹnìyẹn kí n tèmi. Ẹ káàbọ̀ mà. Ẹ káàbọ̀ mà. Àlàáfíà fún mi. Ẹ wọlé lọ, go inside. Ẹ káàbọ̀ sí náà. Oya, call your sister, go inside. Ẹ wọlé lọ. Ẹ̀yin kí àbí? Go inside. Brother Korede. Pastor David. Happy to see you. Simesa, Erasa. No. Ẹ pẹ̀lẹ́. Erasa. Inú mi dùn láti rí yín. Ṣé ẹ lè rántí ìgbà tá a ríra last? Ìgbà tẹ́ ń ṣe foundation ilé yìí ni. Bẹ́ẹ̀ni sá. Àjọ wa gbàdúrà. Ìjọ ilẹ̀ ń sọ fún mi wípé iṣẹ́ ò lọ déédéé. Mo wá ní tá a bá gbàdúrà. Àdẹ̀jọ gbàdúrà yẹn. Mo ní ẹ máa rí ìyanu Ọlọ́run. Bẹ́ẹ̀ni sá. Tó bá yẹ pé ẹ̀yin lẹ wà ní status ń sìn, mo bá yín dúpẹ́. Mo rí sá. In fact, kò pẹ́ sígbà yẹn gan ni mo rí. Pásítọ̀ wọn ò lè rántí mọ́. Wọn ò ní jẹ́ rántí. A week tẹ ṣe prayer yẹn fún mi. Òun náà ni mo rí contract kan. That's good. Owó tí mo rí níbi iṣẹ́ yẹn wo ni mo fi parí ilé. Praise the Lord. Hallelujah. Praise the Lord. And in fairness, mo ti ń gbìyànjú láti wá kí n lè wá dúpẹ́ pé ẹ ṣeun. No, yẹn ò tiẹ̀ ní torí yẹn kọ́ ni mo ṣe wá bí báyìí. Ọlọ́run ló sọ pé a tún máa tún wá báyìí. Sister Anolua. Daddy. Àbí Kórèdé ni ọkọ yín ni? Òun ni. Ẹ má bàa bẹ̀bẹ̀ sá. Kórèdé ni. Àwọn Mr. Kórèdé yìí náà ni. Àwọn ọmọ àlè tí mo dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún yín náà, àwọn náà bá mi dúró sẹ́gbẹ̀ẹ́ ọ̀gẹ́gẹ́ tó gẹ́gẹ́. Dá padà. Wọ́n ju mi ta ló ń pè lọ́mọ àlè. Ìwọ ló bí fálè. O tún ti bẹ̀rẹ̀ àbí? Blasphemy. O dúró síwájú pásítọ̀. O ń pè nìkan lọ́mọ àlè. Ṣé Bible sọ bẹ́ẹ̀? Ẹ̀ṣẹ̀ sí ọmọ làkejì. Brother Kórèdé, take it easy, please. Keep calm. Ẹ jẹ́ ká jókòó. Calm down, please. Jókòó sá. Táwọn náà tún bá ní dókòó sórí iṣẹ́ àkàn náà. Brother Kórèdé, mi ò torí nǹkan mi wà bíbá ẹ o. Torí ọmọbìnrin àlàgàtà tó wà ní ilé yín ló jẹ́ kí n wá. Mi ò kí ń ṣe àlàgàtà o. Pọ̀ sí lórúkọ mi. Ẹ má pè mí lálàgàtà mọ́, kí ni ìtumọ̀ yẹn? Olúwapọ̀sí ni sá. Ṣé o ṣe change of name? Mi ò ṣe change of name sir. Olúwapọ̀sí ni sá. Pọ̀ sí, èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣé o mọ̀ pé mo mẹ́ dáadáa? Mo mẹ́ ju bó ṣe ń bá ara ẹ lọ. Mo mẹ́ láti ìgbà tó ti wà kékeré. Àbí wọ́n kọ́ ni ọmọ madam ìgbà yìí lọ náà ni? Yes. Méjì lọ́nà máa dà yẹn. O ń kọ́. Eléyìí ń ṣe méjì, ẹyọ kan ni. Àbí mọ̀ ní ẹ̀kọ́ ló ń jẹ́ madam ìgbà yìí lọ́lá? Mo mẹ́ dáadáa. Bóyá mo mọ̀ wípé ègún àyọnusọ tó wà lórí ẹ̀ láti kékeré ni ò tí ì kú ọ̀bẹ tó dòní. Ìyẹn ló ń gbé ẹ káàkiri tó fi ń balẹ̀ ń lé yẹ káàkiri. Ó béèrè lọ́wọ́ màmá ẹ̀ ni. Àkànkẹ́ kí ló dé? Ó wá sí ìpàdé, owó ẹgbẹ́ ò dá, owó àjọ ò dá, wọ́n tún pe òde ò tún wá, bó dẹ̀ mọ̀ pé ò kì í ṣe bẹ́ẹ̀, kí ló dé? Ìyá wa, inú mi dùn pé ẹ mọ̀ pé mi náà kì í ṣe bẹ́ẹ̀. Àmọ́ ṣe rí ní àsìkò tí mo wà, ìṣòro kékeré kan ni mò ń kojú, tí n bá ti yanjú ẹ̀ tán, ẹ padà mọ rí mi nínú ẹgbẹ́. Irú ìṣòro wo ni? Ẹ wò ó, ẹ̀yin náà kúkú mọ̀ pé èmi àtàjọkẹ́ ẹ̀yin nìkan náà ni. A sì ju méjì lọ lọ́wọ́ àwọn tó bí wa. Àwọn tó bí wa ti kú, èmi náà ni mò ń ṣe ìyá tí mò ń ṣe bàbá fún. Ó wá tásìkò fún láti lọ ìlú òyìnbó kó lọ kàwé. Owó ńlá sì ni. Ààrẹ ibi sáré sí ẹ̀yin náà sáré nǹkan tí mò ń tà. N tó fà tó yẹ pé wọ́n bá tí mò ń rí,
orí ẹ̀ ni mò ń kólé lórí o bẹ́ẹ̀ bá pẹ́ jù bí owó ilẹ̀ mẹ́yọ kan tí mo rà gan wọ́n fẹ́ tó wá kó fún mi bí tó ń bá kó wálé ni wọ́n kó wá lọ́la kí tí ò jẹ́ rí mi nù o. ṣé owó yẹn pọ̀ tó yẹn ni. ìyá wa 3 million lówó tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o bí ò bá jù bẹ́ẹ̀ lọ torí à sanwó iléèwé à sanwó ilé tí ó dé sí yóò tún mówó lọ́wọ́ àṣàlẹ́ ní kankan lọ́hùn tí mò ń bá fanú o. Àkọ́kẹ́. ìyá wa sí ò dáa ni. ó dáa èmi ò fẹ́ dá sí ọ̀rọ̀ fámìlì ni torí lè yóò ti dọ̀rọ̀ fámìlì báyìí ròókò tó ṣe ṣọmọ tó ṣe é pọ̀ ni ṣọmọ tí ò ní yọ ọ́ lẹ́sẹ̀ sílẹ̀ ni ṣọmọ dáadáa ni níbo ló ti tọ́jú Bùnmi dénà tó wá fẹ́ kó àdúró owó yẹn lé lórí ró mi ò ní kó má ṣe é. àǹtí mi ẹ kalẹ̀ kí ló ń kí mi fún kí ló ń kí mi fún mo ní kí ló ń kí mi fún jọ ṣé ni mo ṣe ìrànlọ́wọ́ ránṣẹ́ sí ẹ pé kó wá tó ṣe ń bọ̀ nsìn. àǹtí mi ẹ má bínú ṣebí ìjẹta náà lẹ ṣe ránṣẹ́ sí mi. ìjẹta yìí ò pẹ́ jù lójú ẹ̀ àbí ìjẹta yìí ò pẹ́ jù kápẹ́ wọ̀ ká mi kún gẹ́gẹ́ bí ìyá tó mọ̀ pé mi nìkan lórí tó lókè mi lẹ́yìn ọ̀run sí má pè é lẹ́ẹ̀kan wọ́n dá lóun lẹ́ẹ̀mẹ́ta ó ṣe máa ń bọ̀ sí láti jẹta. àǹtí mi ẹ má bínú kò ń ṣẹjọ́ èmi náà ṣẹ́rí pátì kan tí mo lọ ni mo lọ mọ tí yóò ń bẹ̀ yẹn ni. mo lọ mọ tí yóò pàtì. mo lọ mọ tí yóò ni o. mo ríre o. fún mi gan mo sọnù ní ọba mi rire ni. mọ tí yóò gan ni o. ìwọ tó ti kúrò ní Nàìjíríà tó ti kúrò níbi tí ọwọ́ ti máa kẹ́ ẹ tójú bá ti kẹ́ ẹ lọ sí mu tí yó jọ tó bá dé lu òyìnbó tó lọ kí ló máa mu yó. dá mi lóhùn ó sì ra kékeré nìyẹn ẹ jọ ṣé ẹ rí owó tí mo kó ránṣẹ́ sí yín. mo rí ẹsẹ̀kẹsẹ̀ dẹ̀ mo ti rán wọn kókó bá mi dúpẹ́ lọ́wọ́ yín náà ṣé wọn ò jíṣẹ́ ni. Àjọkẹ́ kí ló tó ya ọ̀tá jẹ báyìí èmi kó owó ránṣẹ́ sí wọ ìwọ tọ́lá mi pé òun ẹni yẹn padà kó kí mi pé mo mà ṣe o mi ò rí ẹ bá wì nígbà tó ò ṣiṣẹ́ rí tó ò mọ iye owó kó lè dùn mí fún ẹ. àǹtí mi bá ọ̀rẹ́ ń ṣe báyìí náà bẹ́ẹ̀ torí ẹ̀ sáré ń dọ̀rọ̀ lẹ̀ iye owó tẹ̀ sọ náà ṣèbí mọ́mọ́ mi àti dáàdì kan lọ ṣiṣẹ́ mi ṣèbí lọ́rẹ̀ náà lè ti gba ṣọ́ọ̀bù yìí ṣọ́ọ̀bù ọtẹ fẹ́ gan lówó ni ṣé ẹ̀ ń gbowó ẹ̀ ń ka ni yóò láìkí ẹ o kí ló ṣẹlẹ̀. Àjọkẹ́ ẹ rọra lẹ́nu ẹ sí mi mo tẹ́ o ìyá pọ̀ sí màá padà rí iná o ìyá pọ̀ sí màá sọ fún mi mi ìmọ̀ ọ̀gbọ́n ni o wọ́n náà lè mọ oore ni bẹ́ẹ̀ ni wọ́n lọ́mọ tí ò ṣe é pọ̀n ni ẹ ṣó wàá parọ́ mẹ́ ni ìwọ tí mi ò tí ì pọ̀n tí ẹsẹ̀ ti ń wọlé turuturu báyìí ṣó parọ́ mẹ́ kó parọ́ mẹ́ ṣé bí o ti ń ṣe fún mi yìí àbí bẹ́ẹ̀ kọ́ mi ò rẹ bá wí ṣé nígbà sẹ́mi náà ogún àwọn ìyá àtiwá àti bàbá wa kí ló mú wọn tó ọ̀nà sí ẹ kí ló tó mú ẹ tó lọ bá wọn nínú sàárẹ̀ sí wọn àkọ́ ní kí wọ́n fún wọn náà ní ogún sí ẹ ẹni mọ́ kọ́ ẹ̀ pé kó má lè tè wáyé nígbà tí wọ́n wà láyé ni àbíká pé wọ́n jẹ́ ọmọ tó mọ̀ọ́re nígbà tí wọ́n bí ẹ kalẹ̀ sí Yorùbá tọ́jú ẹ ṣọ́ máa di àsìkò yìí wọ́n wí bẹ́ẹ̀ o jọjọ́ òun mo ti náwó lé àwọn ọmọ tèmi gan ó mo ti nà lé wọn lórí tán náà. àti ilẹ̀ ọ̀rá kí ló pariwo gan-an mo ló ti tẹ̀lé tún pariwo ẹ̀wọ̀n mi ò láìkí ẹ o mi láìkí ẹ o mi ò lọ lóyìnbó gan ọmọ ẹ ti sì règùn náà mi láìkí ẹ. wẹ́yẹ́ tọ́lẹ̀tì ẹ̀jẹ̀ àti bàbá ẹ̀ ló kó sí yẹn ìlú òyìnbó kọ́ Ghana ni tó bá kúrò nílùú yìí tó lọ sí anywhere Ghana ló wọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. àǹtí mi ṣebí ìyàpọ̀ sí yẹn léèsì onírò lọ́ fi jó wọn lẹ́nu ní kékeré torí ẹ̀ lẹ́nu wọn ṣe ń yọ̀ tó ṣe ń yọ̀ tó ṣe ń yọ̀ lẹ́gbẹ́ ọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí lọ́wọ́ máa dá sí tọ́ máa ṣẹ́ ní ṣòṣòṣò gidi. ṣó parọ́ mẹ́ ẹ ni. wọ́n á gbà kíni. máa jọ wọn ní ojú. àánú ẹ ṣe mí. ṣe ti gbọ́ ó fẹ́ lọ rà máa jọ wọn lójú. kọrí sílé ẹ̀kọ́ lọ́nà wọ́n á jẹ ṣọ́ọ̀bẹ̀ ìyà wọ́n á lù ẹ̀ bí bẹ̀bẹ̀ ìlú ni wọ́n sí àtàwọn ẹbí ẹ̀ nígbà tó bá lù ẹ̀ tó wú kalẹ̀ tó ń gbé lọ sí police station èmi màá tó àfọwọ́wá gbẹ̀ ìwọ máa lè yìí. ìgbà yìí lọ́lọ́yà pọ̀ sí o ìgbà yìí lọ́lọ́yà pọ̀ sí ìgbà yìí lọ́lọ́yà pọ̀ sí ẹ̀mẹ́ta ni mo pè ẹ́ o mi ò ṣèkà o ìwọ ló fẹ́ ọwọ́ rẹ̀ fà o ẹnu ara ẹ̀ tó fi ń túlé kiri tó fi lọ rojọ́ nǹkan tí ò yẹ kó sọ tó fi sọ́sọ́ fẹ́ gbọ́n mi torí pé nǹkan tí mo béèrè lọ́wọ́ wọn ò lè ṣe mọ́ àbí láti èní lọ ìwọ àti àwọn ọmọ ọdọ́ mu ẹ gbogbo nǹkan tẹ bá ń dáwọ́lé kó má yọrí sí rere ilé onílé ni kẹ́ máa tú kiri kẹ́ máa dàrú kiri kẹ́ máa túlé onílé kiri sí tó máa fi lé kúrò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ṣe máa rí. má wulẹ̀ sá kí ló ń sun fún. bọ́lá kọ́lé ẹ̀sùn mọ́ níbẹ̀ ní kó jókòó tì yín tẹ́lẹ̀ ni. mo ti rí ti pẹ́ ní sá mo fẹ́ fara mọ́ yín sá. no sit right. ẹ̀sùn síbẹ̀ aláìní tìjú ìwọ níwọ ládùn nǹkan tí mo ṣe fún ẹ
ládùúgbò ìfẹ́ tí mo fi hàn sẹ́ níwọ̀n àwùlẹ̀ kúnlẹ̀ o èmi ò ní ìdíkúnlẹ̀ títí rárá nínú gbogbo nǹkan tó wà lẹ́yìn just go inside and pack your things leave my house peacefully. kò síbi tí mo fẹ́ lọ madam ẹ ṣàánú mi ẹ̀jẹ̀ bá mi bẹ̀ wọ́n kò síbi tí mo fẹ́ lọ. kí wàá ló kàn wá. nǹkan tí ẹ rárá sà ẹ wò ẹ má bà bẹ̀bẹ̀ nǹkan tí àwọn mi bá fẹ́ ni kẹ́kẹ́. èmi náà bá bẹ̀bẹ̀ mo fẹ́ kẹ́ ẹ lé sí i ṣé rí bó ṣe wà yìí àyè sì wà fún àtúnṣe o but o ní láti gba àwẹ̀ àti àdúrà gidigidi then you need total deliverance. tó o bá ti lè ṣe àdúrà tó lè lè gba àwẹ̀ ẹ jẹ́ kó dúró ẹ jẹ́ kó máa bá ṣe. ẹ ṣe gan ni sà àwọn gan-an máa ràn mí lọ́wọ́ láti ṣe. àwọn ìbùsùn dáàdì tó lóko lọ́hùn ẹ ṣàánú mi. bọ́bọ́ méjì dáàdì èlòjọ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kẹ́rù ẹlẹ́rù kó diwọ́ gọ̀ọ̀gọ̀ sínú ilé fún mi ẹ bá mi máa gbé lọ ẹ jọ torí ọlọ tẹ́rù ẹ jẹ́ kó bọ́ tànú. no if that is the case ẹ jẹ́ kó máa lọ sílé wọn gbàgbé ẹ má jẹ́ kó wá sí church. ẹ wo dáàdì ṣe tiẹ̀ rí èmi ni mo dá wàhálà lẹ o èmi ni mo dá wàhálà jẹ́jẹ́ lọ́kọ mi sọ fún mi pé wọn ò fọmọ ọ̀dọ̀ mo ní mo ń wọ ọmọ ọ̀dọ̀ ó ní rárá pé ká gba ṣáńkó mo ní ó máa bá àwọn ọmọ mi ṣe mo ní máa bá àwọn ọmọ mi ṣe eré ìyẹ̀pẹ̀ ń ta mo máa kó wọn lọ ta lọ máa ṣe eré ìyẹ̀pẹ̀ torí pọ́njọ kéré pé kí n gba ẹni tó dàgbà tó tójúbọ́ tó lè tọ́jú wọn dáadáa bíi nání ni mo ṣe ní ká gba ọmọ mi o mi mọ̀ pé ṣe ni mo ti ná bọ́ra mi ní fùrọ̀. mi kì í ṣe mọ mi sísí ni mi mo kàn rí báyìí. ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ jẹ́ ìtọ́ tẹnu mi. níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ẹ súnmọ́ ìyàwó yín kẹ́ ẹ dì mọ́ ẹ jẹ́ kọ́rọ̀ ìtàn síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ogun tí Ọlọ́run máa so pọ̀ nkún gbọ́dọ̀ yà wọ́n. kọ́kọ́ gbé gbogbo ẹ̀mí ìdáhùn tó kọ́ gbé sí ẹ lára ẹ̀ kọ́kọ́ sí ẹ lára ẹ̀ lọ́kọ́. sísá Amẹ́rúwà dáàdì. ntí Kristi fẹ́ nìyẹn ẹ fún àlàáfíà láyé inú ilé yín Bíbélì sọ wípé Ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kí o ronú pìwàdà níwọ̀n ìgbà tí ọkọ yín ti ronú pìwàdà tó ti wá súnmọ́ yín yẹn ẹ gba àlàáfíà láyé ẹ dì mọ́ ìyàwó yẹn ẹ dì mọ́. tani kí ló dé what is the problem wọ́n ní kó máa lọ sílé yín. ó wù mí láti lọ ṣùgbọ́n mo sì jẹ́ wọ́n ní oṣù mẹ́rin kán jẹ́ kí n lo oṣù mẹ́rin pẹ̀lú wọn. rárá ó lọ sí ní àríyá oṣù mẹ́rin láti san. rárá sà kó má san àfún kó máa mú lọ. ẹ jẹ́ kí mi máa tẹ̀lé yín lọ kẹ́ bá mi ṣe body deliverance yẹn pọ̀. dáàdì ẹ máa mú lọ bẹ́ẹ̀. ní ilé mo lọ sí ilé Olúwa ò lè gbé ègún wọ ilé Olúwa máa lọ sí ilé yín. ẹ gbọ́ ẹ dì mọ́ ìyàwó. ẹ má pọ̀ sí Olúwa sà. òkè lórí tó fọwọ́ kọ́ mi ọmọbìnrin listen ṣé orí ègún tí ń bẹ lórí ẹyẹ ègún ọ̀yẹ́ ló sọ yẹn kékeré ni o ègún tí ń bẹ lórí Bíbélì tí ń bá dàlẹ́ olórí o ò lè bọ́ nùẹ̀ tó wà jáde láyé. mo náà lè tẹ̀lé mi lọ ní Olúwa. madam dìmọ̀ ọkọ ẹ̀ dìmọ̀ ìyàwó ẹ̀ dáadáa ohunkóhun tí Ọlọ́run bá ti so pọ̀ kí ẹnikẹ́ni kí ó má ṣe yà wọ́n ní ti Bíbélì sọ nìyẹn pàjù ẹ̀ dáyà yíjú sí ọ̀run yẹn má tún wò wọ́n mọ́ ìwọ gan ni àdánwò ọ̀run léyìí Ọlọ́run rẹ̀ ti lé ẹ jáde síta nìyẹn dìmọ̀ ọkọ ẹ̀ mọ́ wo bẹ̀rẹ̀ ìwọ ló fẹ́ bá yẹ ọ̀tá ilé ló jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹni ṣe ni tẹ̀bí wọn nílé láti kẹ́sọ̀rọ̀. ẹ káàsán àwa nìyẹn fún mi pure water tó bá tutù ẹyọ kan ẹ dáhùn ẹ ṣe. owó. wá tẹ̀sí jẹ́ kí n mú mi tán èwo ni owó. kò tó pa mí. ok ṣé kí n lọ gbé báàgì òkú wa yàrá o. báàgì òkú wo ló fẹ́ rà jọdẹ mi ló jàre mi tí ìjà mi tó ti bẹ̀rẹ̀ sí ní sọ bọ́ kí ló dé èèyàn máa ń ṣe báyìí ní tẹ́ máa ń ṣe bí aró oko ṣé torí pé ò lọ sí ìgboro ni ogun ẹ ṣe wá rí báyìí lára ẹ wá tiẹ̀ ní kọ́ tí mo máa ń bá kọ́sítọ́mà sọ̀rọ̀ owó mo ti fún ẹ fún mi change mi kó jẹ́ kí n kóra mi kúrò níbí má ní mi lára ó ṣàrí condition mi kí ló dé tó fẹ́ pa mí ná. nítorí pé ọ̀tá yẹn kan lẹ fún 1000 wa ẹ padà wá gba change. ò láìkí padà wá gba coins. mo gba etí yín rí àbí láàárọ̀ kùtùkùtù 1000 tí wọ́n léyìn kí ni ẹ padà wá gba change jọ. wọn gba etí tèmi rí. àṣẹ ń yọ rí ẹ madam kí ló ṣẹlẹ̀. ẹ wo ọkú ṣé láwọn wèrè tẹ kó sí ṣọ́ọ̀pù yẹn kẹ́ máa bá wọn sọ̀rọ̀ ọmọ yóò lẹ́kọ̀ọ́ náà mo ra pure water mo dẹ̀ fún ní odidi 1000 kó sí ẹ̀wọ̀n pé mo ká níbi tiẹ̀. ẹ̀yin náà ra pure water 10 naira ẹ mú 1000 naira wá madam sórí yín burú ni irú rádaràdà owó rẹ̀ àdàbí tán ẹ sọ pé wọ́n ṣe báyìí gbòòrò ẹ wọ́rú ilé ìṣòwò aládùúgbò yìí tí àwítọ́ ẹ mú gbogbo ẹ̀ ẹ̀wọ́n bọ̀ fádẹ́tàn bá ilẹ̀ náà ló ti ń ṣimọ́ yín lójú yẹn kí ló ṣẹlẹ̀ gan irú yóò ṣe fi ṣẹwọ́ ẹjọ́ ewúrẹ́ bíi tiẹ̀ kò níyàn lára kí ló tẹ́ ẹ máa fi ti ní wá lára
ẹ wo ẹ má débi mọ́ o ẹ gba 1000 yín ẹ má bá ti ń lọ ṣé bóyún ṣe ń rè àbí oyún ajá ń ra dáadáa tó bá wọ̀n ẹ̀ tó bá tún ti rí ìwé rẹ̀ kó tó ta omi fún ṣùgbọ́n máa fẹ́ 10 naira tó bá tà fún ìwọ ló máa san o máa bá san lè jẹ́ kókó ṣe ẹ̀ dànù. ó dìjọ́ mi mọ́mọ́ ẹ bá padà wá ẹ jẹ wèrè yà. ẹ̀sìn dé mo dáràn wàhálà gidi rèé o oyún ni mò ń gbé káàkiri ẹni tó fún mi lóyún mi lè lọ sọ́dọ̀ ẹ̀ oúnjẹ àárọ̀ àtọ̀sán àti talẹ́ ó ti di wàhálà sí mi lọ́rùn pẹ̀lú ìyà wàhálà ti dé mo wá ṣẹ̀sìn káàkiri níbo ni mo fẹ́ lọ báyìí ìyà pọ̀ sí ẹlẹ́dàá mi ò ṣàdúrà fún yín o torí ẹ ti fógun àyọnúsọ ẹ ti fi bà tèmi jẹ́ ẹ ti fi kó mi sínú ìdààmú kí ló kọ́ yìí torí Ọlọ́run kí ló kọ́ yín pọ̀ ọ̀rọ̀ físà oní físà kí n ti yín ṣó béèrè owó lọ́wọ́ yín ni àyọnúsọ kó bá yín ó kúrò lórí yóò tún ran èmi kó ràn mí lásán tún ràn ọmọ inú mi ìgbà wo mo fẹ́ bọ́ nínú gbogbo ilé ìbá ìyá pọ̀ orí mi o. Ìmúníkà kò jẹ́ ká gbóòórùn àṣebí. Àbámẹ́ni àfẹ́ ẹni fẹ́ràn ẹni. But we don't know now. If you love me, you would care for me. You would cook my food, lay my bed and do it to me. Cause if any kejini, she should be your friend, your love and everything you need. Alagata, oh, yeah, alagata, oh, ọ̀rẹ́ bí ọ̀tá.